iná ti jó dórí kókó Èdùmàrè oníjọ́kọ́ wa ó dànù àwa ti dojú àgbà mi tarantanta tananana tarantanta tananana 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 tarantanta àníṣe iná ti jó dórí kókó Èdùmàrè oníjọ́kọ́ wa ó dànù àwa ti dojú àgbà mi. Jésù ní ìbálògùn ọkọ ẹ má ṣe jẹ́ ká fòyà. Àti wọ́jú èmi àti ẹ máa la ọdún ìjà kò sí nǹkan tẹ́sí lè ṣe sí tẹ́nikẹ́ni bá gbógun torí èmi àti ẹ ogun yẹn máa gbélé wọn lórí mi. Jésù ní ìbálògùn ọkọ ẹ má ṣe jẹ́ ká fòyà. Jésù ní ìbálògùn ọkọ ẹ má ṣe jẹ́ ká fòyà. Olùtùkọ̀ wá ní Jésù yóò mú ọkọ̀ wa gúnlẹ̀ láyọ̀. Ẹ má ṣe bẹ̀rù tì ó, ẹ kún fún ayọ̀ nítorí Jésù lọ́gá ọkọ̀. Wọ́n ti wù kí jìnnà lẹ́tọ̀ yóò mú ọkọ̀ wa gúnlẹ̀. Kí ló ń bà yín lẹ́rù ara? Ẹ̀rù kò sínú ọkàn mi torí Jèhófà ń bẹ láyé o. Ẹ̀rù kò sínú ọkàn mi àníṣe kí ló bà yín lẹ́rù ara? Ẹ̀rù kò sínú ọkàn mi torí Jèhófà ń bẹ láyé o. Ẹ̀rù kò sínú ọkàn mi. Lóṣù tuntun yìí gbogbo tèmi àti ẹ bá dá wọlé ó máa yọrí sí rere ni a máa rójú rere Ọlọ́run a máa rójú rere ni a máa rí àánú àti ìrànlọ́gbà lọ́dọ̀ Ọlọ́run àti gbogbo tí tó bá ti rí èmi àti ẹ wọ́n máa yọrí sí wa ní wọ́n máa tẹ́wọ́ gbà wá wọ́n máa ṣàjọyọ̀ wa wọ́n máa bùkún fún wa wọ́n máa ràn wá lọ́wọ́ sọ́pà mi ire máa wá mi rí lóṣù àti ìwọ náà tó ń wò mí ìbùkún ńláńlá ó máa jẹ́ tèmi àti ẹ àlùyọ ńlá la máa jẹ́ tèmi àti ẹ owó tabo a máa wọnú àkáǹtì wa àwọn ogun ọ̀run máa yí wa ká wọ́n máa gbére wa lé wa lọ́wọ́ Ọlọ́run máa bẹ̀ mí àti ẹ wò ní gbogbo ọjọ́ tó wà nínú oṣù yìí lórúkọ Jésù ṣe báyìí pàṣẹ ìrọ̀rùn sínú ayé mi bàbá ìwọ náà sọ bẹ́ẹ̀ pàṣẹ ìrọ̀rùn Olúwa sínú iṣẹ́ mi bàbá káyé mi tòrò tòrò mímímí bí omi àfò wúrọ̀ pọ̀ káyé mi ládùn títí kalẹ̀ kémi máa mọ̀ sí láyé mi iṣẹ́ òwúrọ̀ mi àti iṣẹ́ ọ̀sán mi jẹ́ kó tó mi ṣàyè títí dọjọ́ alẹ́ o níní owó ẹ̀dá o ṣebí kádàrá ni àìní owó ẹ̀dá ṣebí kádàrá ni Ọlọ́run má ṣe ní kòsíkòsí èyí tó ṣiṣẹ́ tí kò lówó lọ́wọ́ iṣẹ́ lárí àròwó yẹn ò ní jẹ́ tèmi àti ẹ̀ níní owó ẹ̀dá o ṣebí kádàrá ni.